Ẹ kú ìkàlẹ̀ ní lóko lẹ́yìn odi níbikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá fẹ́ dé. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, mo kí yín pé ẹ káalẹ́. Ẹ bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí pé mi ò kí ń bá wọn èèrà tí ò ní ọmọ nínú. Lórí ètò yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè fi ewé àti egbò, bí a ṣe lè lò ó fún ìtọ́jú ara wa, bí a ṣe lè fi ewé àti egbò fún ìtọ́jú ara wa. Èyíkéyìí àìsàn tó bá ń ṣe wá ní àgọ́ ara, n tí ètò yìí wà fún nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ewé àti egbò bàbá wa. Lápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, tí gbogbo yín ti mọ̀ bí ẹni mowó. Mo fẹ́ kí a jọ bu omi ọgbọ́n wẹ̀, kí a jọ bu omi ọgbọ́n mu. Nínú ọgbọ́n tèmi gbọ́n, mo fẹ́ kẹ́yin olólùfẹ́ mi kẹ́yin náà jẹ àǹfààní ẹ̀, torí yóò sì wá lọ́pọ̀lọpọ̀ àǹfààní ní àwọn nǹkan tí mo bá mú wá lórí ìkànnì, pàápàá jùlọ eléyìí tí mo mú wá ní èní yìí. Eléyìí tí mo mú wá lénìí, ó tún yàtọ̀ sí eléyìí tí mo ti mú wá tẹ́lẹ̀. Ó yàtọ̀ gédégédé. Kí mo mú wá fún wa lónìí, mo mú Perfume Anu wá. Perfume Anu yìí, ìwọ tí o bá ní ọjà rẹ ò tà, àbí àwọn èèyàn kì í ṣe ẹ́ láàánú, o lè fẹ́ rí àánú Ọlọ́run látara èèyàn. Wọ́n dààmú jìnnà, níjọ́ lọ wá ní divine favour, perfume divine favour. Òun ni kí ẹ lọ bá mi wá. Báwo ló ṣe máa ṣe? Màá ṣe àlàyé ẹ̀ fún wa. Báwo la bá jẹ́ ni, babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, àfáà, dákun bá mi ṣe àṣẹ yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní iṣẹ́ yìí, ṣùgbọ́n tí a bá share ẹ̀, kò dáa. Ẹ bá mi pín ká, kó kálé, kó ká oko. Tó ti yé yín, àtèmi àtẹ̀yin, ara ànúgbà. Iṣẹ́ tí mo mú wá náà ni iṣẹ́ àánú, bí a ṣe lè rí àánú láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Ẹni tí ó ṣàánú mi, Ọlọ́run dákun tètè rán sí mi. Níbi tí orí mi ó ti sọre, kí ẹsẹ̀ mi kó má ṣàì gbé mi débẹ̀. Ẹ má dákun, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín. Ẹ̀yin tí ẹ tí subscribe, tí ẹ kàn ń wò mí, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ má wò mí lásán. Ọlọ́run ò ní wò yín níran. Níbi tí orí yín ó ti sọre, ẹsẹ̀ yín kò ní ṣàì gbé yín débẹ̀. Á pàdé aláàánú. Kí Ọlọ́run bá mi, kí ni ẹ bá mi wá? Ẹ má bínú. Ẹ bá mi wá perfume divine favour. Bá lọ́dọ̀ àwọn tó ń ta spiritual, tó ti yé yín, ẹ ti bá iṣẹ́ tí mo fẹ́ júwe fún yín. Ó ṣeé ṣe kẹ́ ti kàn nínú ìwé. Ó ṣeé ṣe kẹ́ ti kàn nínú ìwé tẹ́ ẹ nílé, àwọn ìwé bàbá wa. Ó ṣeé ṣe kẹ́ ti bá iṣẹ́ ìpàdé níbẹ̀. Ẹni tó bá ti bá iṣẹ́ ìpàdé yóò mọ̀ pé èyí tí mo mú wá lénìí, àrà ọ̀tọ̀ ni. Àrà ọ̀tọ̀ ni mo mú wá lénìí. Iṣẹ́ yìí náà ni pé a máa fi wẹ̀ ni. Bá la ṣe máa lò ó, bá la ṣe máa ṣe. Ẹ lọ bá mi wá ewé rẹ́rìn kòmí àti èso rẹ́rìn kòmí. Kí ni wọ́n ń pè ní rẹ́rìn kòmí? Ewé kan wà tó ń pè léwé rẹ́rìn kòmí. À ń pè ní ewé imí esú. Ewé imí esú àti
èso ìmí èṣú. Ewé àti èso yìí òun la máa lọ̀ tí ó kúnná níwọ̀nba. Ó ti yé yín, ó máa kúnná dáadáa, ewé yẹn níwọ̀nba ni. Àti abèrè òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ jẹ́ ká lo abèrè yẹn náà, èyí tó bá gbẹ ni kí ẹ jẹ́ kí a wá. Èyí tó bá ti gbẹ dáadáa, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná, kó di powder, ká fi àjọ̀ àbí asẹ́ ni ẹ̀ ń pè é, ká fi sẹ́ dáadáa, kó kúnná. Báwo la ṣe máa ṣe? Òun náà ni pé a máa ṣí perfume yìí ni. N tá a ti lọ̀ tí ó ti kúnná, a wá ṣí perfume yìí. Tó ti yé yín, a máa ṣí, a dọ́gbọ́n ṣí. Tá bá ti ṣí, a wá da àwọn nǹkan tá a lọ̀ tó ti kúnná yìí, a dà sí. Ẹ má gbàgbé láti bá mi subscribe. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di. Àmọ́ ẹ dákun mo bẹ̀ yín ni, ẹ̀yin tí ẹ bá ti subscribe. Nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn, ẹ̀yin olólùfẹ́ mi. Ó dá mi lójú pé ẹ ṣe fún mi, ó dá mi lójú. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àgbà ò ní tán lórílẹ̀. Kódà ẹ̀yin tí ẹ ń fún mi ní data, ẹ̀yin tí ẹ ń fún mi ní card, gbogbo yín pátápátá, ẹ̀yin tí Ọlọ́run mọ̀, Ọlọ́run á fi yín hàn ní towó, Ọlọ́run á fi yín hàn ní tọlá. Àìkú baálẹ̀ ọrọ̀ yóò jẹ́ ìpín èmi àti yín. A ti rọ gbogbo àwọn nǹkan yìí sí, ṣá ti rọ́ sí. Ẹ jẹ́ ká dé padà. A ti dé lẹ́yìn ọjọ́ kẹta láti parí iṣẹ́ yìí. Tá bá fẹ́ wẹ̀, ẹ ká máa bu perfume yìí sínú omi ìwẹ̀ wa. N tó dáa jù tá bá fẹ́ wẹ̀ ní àárọ̀, ká máa bu perfume yìí sínú omi ìwẹ̀ wa. Ẹ má bínú, ó ní ewé àánú nínú. Wá lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ewé àánú. Ewé àánú, ó ní ewé àánú nínú. Ẹ lo ewé àánú yẹn náà níwọ̀nba mọ́ ewé ìmí èṣú àti èso ìmí èṣú. Ṣó ti yé yín? Ewé ìmí èṣú, èso ìmí èṣú àti ewé àánú níwọ̀nba. Ẹ jẹ́ ká lọ̀ papọ̀. Ẹ jẹ́ ká lọ̀ pọ̀. Ká wá dà sínú lọ́fíndà divine favour. Divine favour. Ṣó ti yé yín? Ìyẹn fún iṣẹ́ àánú ni o. Ìwọ tí ò bá wá lè ṣe fúnra ẹ, o lè pè mí. Tí ò bá lè ṣe fúnra ẹ, mo lè bá yín ṣe. Ó ní ní ńlá, ó ní kékeré fún iṣẹ́ àánú. Àtèmi àtẹ̀yin, a rí àánú gbà tàyà tọmọ tẹbí tará. A ní rí jù báyìí lọ lórí ètò àṣírí ewé àti ìgbà bàbá wa. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di. Àmì ẹ má gbàgbé láti subscribe o. Bí a ṣe máa lò ó, inú omi ìwẹ̀ òun la máa dà sí. A ní rí jù báyìí lọ lórí ètò yìí. Tó bá dìgbà míì, àtúnmílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.